gẹ́gẹ́ bí ìlérí wa pé bó bá ṣe ń lọ ní oníyàjóyàjó la máa fi tó yín létí. A dúpẹ́ lọ́wọ́ àwọn àmọ̀tẹ́kùn nípínlẹ̀ Ondo, wọ́n ṣe gudugudu méje òun yàyà mẹ́fà. Tí ò bá sí wípé ọpẹ́lọpẹ́ Trump náà tó ju àdó olóró sí Sokoto ní ibùba àwọn agbésùnmọ̀mí, wọn ò ní máa sá kán máa tú jáde. Ṣé ẹ mọ̀ pé bí ìgbà tí èèyàn bá fín isà òkété ni wọn ó jáde ṣáá ni téèfín iná bá mú wọn. Wọ́n ti ń sá káàkiri wọ àwọn inú igbó lọ lóríṣiríṣi. Kákàtí ẹ̀ sọ fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà ní àgàgà North Central, gbogbo ilẹ̀ Yorùbá ni mò ń sọ, ṣùgbọ́n àgàgà àwọn tó wà ní North Central ẹ̀, àwọn tó súnmọ́ Ondo, Kwara nǹkan kan kíyèsára dáadáa. Àwọn aráabí ti ń bọ́ síta, wọ́n ti ń sá, wọ́n ti ń wọ àwọn inú igbó kan láti lọ sẹ́tù síbẹ̀. Allegedly ọwọ́ àwọn àmọ̀tẹ́kùn ọba àwọn tẹ́rọ́rìstì 39, àwọn agbésùmọ̀mí 39 allegedly. Ẹ jẹ́ kí n sọ pé àwọn afurasí 39 tí wọ́n jẹ́ agbésùmọ̀mí. Èmi ò mọ ẹjọ́ tí wọ́n fẹ́ sọ, wọ́n ní ẹ ti fà wọ́n láyé àwọn ọlọ́pàá lọ́wọ́. Lẹ́ni Tuesday òní 30 àbí lọ̀rọ̀ tá à ń sọ yìí láìpẹ́ tó ṣẹlẹ̀. Iṣẹ́ ńlá làwọn àmọ̀tẹ́kùn ṣe. À ń sọ fún àwọn ìjọba nílẹ̀ Yorùbá, ẹ ṣe àmúlò àmọ̀tẹ́kùn káàkiri gbogbo state. Now a mọ nǹkan tójú bàbá wa olóògbé gómìnà Akérédolú tìpínlẹ̀ Ondo lánàá, a mọ tójú wọn rí torí Buhari àti Malami wọn fẹ́ kó ṣeé ṣe. Ṣùgbọ́n ayé kò sí nǹkan kan bẹ́ẹ̀, tó o bá lónìí o lè má lọ́la. Àfikún yọ ẹnikẹ́ni. Olóògbé Muhammadu Buhari wọ́n ti lọ darapọ̀ mọ́ àwọn baba ńlá wọn, ìwà tán wù lókù tá à ń sọ yìí. Tí Malami ibi táwọn náà wà ní ìsìn, wọn tẹ́ bá sọ pé wọ́n lè wà ń bẹ̀, wọn ò jiyàn. Tó o bá lónìí o lè má lọ́la. Ọ̀rọ̀ òní ọ̀la ni, gbogbo tá a bá ṣe lónìí yóò padà dìtàn lọ́la. Wọ́n gbógun ti Akérédolú, wọn ò fẹ́ kọ́rọ̀ àmọ̀tẹ́kùn wáyé. Ẹ wá wo orúṣẹ́ ribiribi táwọn àmọ̀tẹ́kùn ṣe báyìí láì tí ì fún wọn ní nǹkan ìjà ogun tó dáa. À ń rọ ìjọba ìpínlẹ̀ Ondo, à ń rọ bàbá wa Bọ́lá Ahmed Tinubu, ẹ bá wa ró àwọn àmọ̀tẹ́kùn lágbára. Ẹ wo rú àwọn 39 tán mú yìí, wọ́n fẹ́ lọ sẹ́tù sílú àwọn igbó ni l'Ondo. Iná ló mú wọn, iná Trump, strike Trump against àwọn terrorists ni wọ́n fi ń tú jáde bí òkété inú sà. Síbẹ̀síbẹ̀ bí wọ́n bá ti fà wọ́n láwọn agbófinró lọ́wọ́, torí àwọn kan sọ pé ó yẹ kí wọ́n ṣe báyìí fún wọn ní lójú ẹsẹ̀, ó yẹ kán ṣe báyìí. A ní òfin Nàìjíríà ò fààyè gbà. Àmọ́ ẹ tètè kó wọn lọ kóòtù, ẹ sì jẹ́ káyé ó gbọ́dájọ́ wọn. Kì í ṣe pé wọ́n kàn mú wọn lásán, wọ́n fà wọ́n lọ́lọ́pàá lọ́wọ́ lásán. A nídìí ìdájọ́ òdodo. A fẹ́ gbọ́ ìtó fẹ́ ṣẹlẹ̀ sá àwọn ilé ní kíákíá, kán dẹ̀ mọ̀ pẹ́ láti tó kó wọn lọ sí kóòtù. Àwọn èèyàn ti ń dunnú nínú ayọ̀ wípé bí Trump ṣe strike yìí, bẹ́ẹ̀ ṣe ń dunnú ní ẹ̀ ń dúpẹ́ lọ́wọ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Excellency Bọ́lá Ahmed Tinubu. Tí ò bá jẹ́ strike, irú àwọn ilé ò ní bọ́ta. Àwọn oníṣẹ́ ibi ni wọ́n, ibi gangan fúnra wọn làwọn fúnra wọn. Àwọn eléyìí kọjá pé àsìtáàní, àwọn gangan wọ́n fẹ́ ju àsìtáàní lọ, torí pé àsìtáàní gan fúnra ẹ̀ tí ló ń gbénú àwọn gangan làsìtáàní. À ń rọ ìjọba àtàwọn tí wọ́n fà wọ́n lé lọ́wọ́, àwọn tí àmọ̀tẹ́kùn mú yìí l'Ondo, àwọn 39, irú ẹ̀ ní kẹ́ ẹ jẹ́ ká máa gbọ́. A mọ̀ pé ìjọba ó ṣèwádìí, àmọ́ nínú ìwádìí káwọn ọmọ dàwádìí rú, ẹ máa béèrè lọ́wọ́ wọn pé níbo ni ilé wọn, kí ni iṣẹ́ tí wọ́n ń ṣe. Torí ẹ lè mọ ní wọn bá mọ lọ́wọ́ ẹ̀, wọn àṣe kíní kan lọ́wọ́ wọn. Ẹ má jẹ́ ká lọ láì jìyà ẹ̀ṣẹ̀ o. Kí ni wọ́n ń wá nínú igbó gan? Báwo ni wọ́n ṣe dénú igbó? Ta làwọn ẹbí wọn? Ìgbà wo ni wọ́n ti kúrò nílé? Àwọn aráabí fẹ́ relocate sínú àwọn igbó wa nílẹ̀ Yorùbá. Ẹ̀yin Ògùn, Ondo, Èkìtì, Kwara, Ọ̀yọ́ state, Ògùn state, ẹ má jà á sùn tẹ́tẹ́rẹ́ o. Torí wípé
ilé ò tún gbọ́dọ̀ bá wa lójijì. ó ń bọ̀ ẹjá tètè dé àwọn dé. ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n ti ṣe àgbékalẹ̀ àwọn aṣọ́gbó, wọ́n sì ti dún kálukú lẹ́tọ̀ọ́ láti dáàbò bo agbègbè ẹ̀. ẹ fọwọ́sowọ́pọ̀ láwọn agbègbè tẹ́ ẹ bá wà o. Àmọ̀tẹ́kùn well done. ẹ̀yin ọmọ Yorùbá ẹ múra re o. èmi ò rò pé ààrẹ kan wà tó lè gbéná wojú àwọn north tàbí tó lè gbèrú ìgbésẹ̀ báyìí. bẹ́ẹ̀ ni ẹ má sinmi èéfín, ìyẹn Trump àtàrí Bọ́lá Ahmed Tinubu, ẹ̀yin ológun orílẹ̀-èdè wa, ẹ̀yin ọlọ́pàá, ẹ má sinmi èéfín iná fínà ọmọ fínà ara ọ̀làgbẹ̀dẹ ọmọ awórin tó rin rọ agbẹ̀dẹ ṣùṣù lọ́nà tìrì. ẹ fi wọn kán bọ́ta tọ́wọ́ bá ti ń tẹ̀ wọ́n tó ń bọ́ sọ́wọ́ àwọn agbófinró táwọn èèyàn náà dẹ̀ ń fimú fílẹ̀ pé eléyìí kì í ṣe Yorùbá, níbo ló ń gbé, kí ló ń wá, ẹ tètè máa jẹ́ kán mọ̀ kán tó di pé wọ́n máa settle down síbí. ìròyìn oníyàjóyàjó nìyẹn, mo ní kí n sáré fi tó yín létí ni. ẹ̀yin Àmọ̀tẹ́kùn ẹ kú iṣẹ́ o nípínlẹ̀ Ondo, ẹ̀yin state yòókù ẹ ṣe àwòkọ́ṣe, ẹ̀yin governors ẹ pawọ́pọ̀ ẹ ra irinṣẹ́ tó dáa fáwọn Àmọ̀tẹ́kùn. àní dààmú ńlẹ̀ Yorùbá. Ṣeun Agboola lórúkọ mi.